wàhálà ti wà o. Ẹ wò ó, àwọn ọmọ Odùduwà, àwọn ọmọ Yorùbá, wọ́n náà wọ́n ti ṣetán báyìí láti gbé Olúwo lọ sílé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn kan tó fi kan kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀. Bẹ́ẹ̀ ni, kódà wọ́n ti fún ní gbèǹdéke bá ṣe ń sọ̀rọ̀ yìí, gbèǹdéke ọlọ́jọ́ mọ́kànlélógún gbèǹdéke ọlọ́jọ́ mọ́kànlélógún náà fún Olúwo láti ṣe kíni, láti kó àwọn ẹ̀rí jáde lórí àwọn ẹ̀sùn tó fi kan Ọọ̀ni of Ifẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, kó máa ṣetán láti fi palace sílẹ̀. Bẹ́ẹ̀ ni, kó máa ṣetán láti fi àpèrè ọba sílẹ̀. Ẹ má jẹ́ ń gbà yín lágara o, ẹ wá lọ gbọ́ fọ́nrán yìí, ó gbẹnu tán gidi ni. Ṣùgbọ́n ó lọ́bẹ̀ kò lè wọnú palace, kò ní lè wọnú palace yẹn 21 days bá ti pẹ́, tí 21 days bá ti gbé gangan àwa ti count down, kò ní lè wọnú palace yẹn mọ́. Torí ó máa kó ẹ̀rí ẹ̀ dání lọ sílé ẹjọ́. Kò sì ẹ̀dìlẹ̀ máa jòkó sórí àpèrè yẹn àsìnàbá kó lọ máa jẹ́jọ́ rọ́. Suspension gbọ́dọ̀ wà fún ẹ, wàá kúrò ní palace yẹn. Number 1, o máa leave the palace. You must leave the palace. O máa kúrò ní palace yẹn. Tí kéèsì bá parí tó wí ní kéèsì tó kú ẹ̀rí ẹ̀ jáde ẹ̀yọ́ o ní àǹfààní láti padà síbẹ̀. Ẹ jẹ́ kí a double tap please ká gbọ́ voice note tí mo play fún wa tán. A ní ó ṣàṣejù. Táwọn ìpele wọn. Power on. Bluetooth mode. Bàbá ìsọ̀ndọ̀ sí a. Bluetooth connected. Ohun tó dálẹ̀ agbára rẹ̀ ò lè ká. Ó sì ti yẹ̀yẹ́ ara ẹ̀. Ọlọ́run. Kábíyèsí Olúwo. Ọba fìtì yìn. Ṣùgbọ́n lo adé bó ṣe yẹ kán lù. Ọmọ ilé ẹlẹ́dàá ẹ̀. Ó ní ẹlẹ́dàá ẹ̀. Àwọn ọmọ ìlú èbó sì ni wọn ìpa irọ́ ó tọmọ tàbí sí bíbáyìí. Tàbí tẹ́ ẹ bá gbé wá kékeré tó bá ti wọ bíbáyìí láàrin oṣù 5. Wàláì bóbi bá ń kọ nírọ́ kò ní gbà. Ẹ̀yin gan mọ bẹ̀rù àti kọ nírọ́. Torí tẹ́ ẹ bá kọ nírọ́ yóò òun fúnra rẹ̀ ni ó sọ fún yín pé you are lying. Ìlú èbó tó yẹ pé bí ìyá àti bàbá ń bá ń jà ọmọ báyìí fi lè dúró báyìí tó wò yìí ó ti mẹni tó jẹ̀bi nílùú yìí. Ọlọ́pàá tó bá sì wọlé báyìí ọmọ yẹn náà máa kọ́kọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ọmọ yìí ń sọ bá nígbà tó ti mú Olúwo pẹ̀lú ọmọ ọ̀dọ̀ tó ń bá sùn ọmọ 13 years. Ọ̀rọ̀ yìí gbàrà tí ọmọ yẹn kú òun bẹ́ẹ̀ tó bọ́ sọ́wọ́ Maureen tẹ́mi ò tiẹ̀ mọ̀ ipò tó dúró sọ́dọ̀ Elégùṣì. Kábíyèsí Elégùṣì ẹ wò ó gidigba lẹ wà ẹ má bẹ̀rù kankan. Ókè gbogbo ọ̀rọ̀ yìí ọmọ yìí ò dákọ̀ jájá. Kò sẹ́ni ẹ̀yin gan-an àwọn bàbá wa Elégùṣì wọn ò dọjókòó pẹ̀lú Ọjájá níbi ṣíṣe. Àwọn pẹ̀lú Olúwo náà jọjókòó tọmọbìnrin sì wà bẹ́ẹ̀ kò sí tó bá di bẹ́ẹ̀. Mò ń ṣe nǹkan wọ́n wá láti ìlú èbó. Wọ́n wá láti ìlú èbó gbogbo fídíò tó bá gbé jáde la máa sọ̀rọ̀ lé lórí. Ká lè bá àmọ́ tá a máa tẹ̀lé. Ká lè bá àmọ́ irú èèyàn téèyàn máa gbàgbọ́. Ká lè bá àmọ́ irú èèyàn téèyàn fọwọ́ sọ̀yà fún. Olúwo ò ní ìṣọ́ráǹsì téèyàn lè fi fọwọ́ sọ̀yà fún. Irọ́ pọ̀ jù nínú ìṣọ́ráǹsì ẹ̀. Irọ́ pọ̀ nínú ìṣọ́ráǹsì Olúwo. Kábíyèsí Olúwo ẹ rọra dójú ti adé orí tó bá yẹ pé lóòótọ́ ẹ gba adé yìí. Ẹ sì gbà láti fi ṣe ọba ní. Ẹ lè má tírẹ̀tì àwọn èèyàn níta kó jẹ́ pé nǹkan ìbànújẹ́ lẹ̀ ń ṣe fáwọn obìnrin nínú ilé náà. Yeah, you are a king. You can do whatever you like. But tó tún wá ní nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe. Kíǹkì má wà lẹ́wọ̀n. Kíǹkì ò gbọ́dọ̀ jalè, kò gbọ́dọ̀ ṣe yahoo, kò lè gbọ́dọ̀ mú gbọ́ àmujù.
níbi tẹ́ ẹ ti ń wé igbó yẹn kì í ṣe inú ilé yín ilé yẹn kì í ṣe inú ilé yín ilé tẹ́ ẹ sì ti ń wé igbó yẹn nu kójú òtẹ́ẹ̀lì tàbí ilé tí wọ́n fún yín nìbàdàn ẹ wo ìwé ẹ̀bẹ̀ ṣe wà nígbà yẹn kámẹ́rà wà níbikíbi nínú ilé yẹn tó bá wọlé yẹn ẹ wo bí ẹgbẹ́ kan wọ́n kó omi síbẹ̀ yàrá kékeré kan bíi tọ́lẹ̀tì wọ́n kó omi síbẹ̀ tí a bá wò dáadáa Olúwo ibẹ̀ yẹn kì í ṣe léyìn kódà táìmù yẹn gan bóyá lẹ tí ìjọba kẹ́ẹ̀mẹ́ pé gbogbo ibi tẹ́ ẹ rìn sí wọ́n ti ní rìkọ́dì yín lọ́wọ́ kì í ṣe ọmọ yìí kì í ṣe ọmọ yìí ẹgbọ́n tọmọ yìí ń sọ lẹ́nu ṣẹ́ẹ̀sì mọ̀ wọ́n bá mú yàn ń tó ò ṣe ọlọ́pàá gan sọ pé tètè yá sọ pé ìwọ ló ṣe ò kán lè bá a fi ẹ́ lẹ̀ o ọmọ ìfúnro ọmọ tó ti ní kọlẹ̀ ó ti di dandan kí kábíyèsí Elégùṣì kó gba ọmọ yìí sọ́dọ̀ kan wá ọ̀nà àbáyọ fún un bí ó ṣe kú omi ẹ̀ẹ́dì ó kẹ́rù gbogbo mékọ̀ọ̀pù rẹ̀ everything ẹ̀ẹ́dì ó kò ọmọ yẹn ń tààrà kàkiri ó bá tiẹ̀ jẹ́ pé mo mọ̀ pé kábíyèsí Elégùṣì lọ́wọ́ sí ní táìmù yẹn èmi bá wá nọ́mbà àwọn láwàá kan gbà yẹn bàbá wọn sọ̀rọ̀ honestly ọ̀nà tó gbà wá ọ̀rẹ́ ń fúnni lóbìnrin náà a ṣe lè pè ní setup à ń rí ọkọ láìta tú ọ̀rẹ́ lórí nẹ́ẹ̀tì gan àárọ̀ kọ aláwọ̀ èèyàn tó ṣoríire tó lọ́kọ lórí nẹ́ẹ̀tì aláwọ̀ èèyàn tó yẹ pé pàtí náà ti lọ́kọ tọ́lọ́dẹ̀ sáámi sí i ọmọ yìí kó ṣe ká Olúwo mọ̀ pé yóò sọ̀rọ̀ yóò sì sọ fún ọba kábíyèsí Elégùṣì ẹ máa wojú wẹ́ẹ̀bí Olúwo ṣe ń bú kábíyèsí Elégùṣì wípé wọ́n ń talẹ̀ ní lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ń talẹ̀ ní àwọn ìṣọba tí wọ́n ń talẹ̀ onílẹ̀ òpùrọ́ nìyí ẹ lè wà níwòye kéèyàn kan kó ló fẹ́ ralẹ̀ kó wá gbéyàwó ẹ̀ wá síbẹ̀ irọ́ ni ẹ fún lóyún ó tó dé. bẹ́ẹ̀ ni ọkùnrin yẹn náà ẹ sì ṣẹ́ẹ̀tì ẹ̀ débi tí ó lọ èèyàn kan tí ó ìnvẹ́sì sí ìlú Ìwó yẹn ò sí fún ọwọ́ tó ní kálukú tiẹ̀ ti rí ẹ̀yin kan iná lẹ fẹ́ gbé ìgbékúgbé inú ẹ̀sìn ẹ fẹ́ gbé wọ̀lú Ìwó báwo ló ṣe lè work tí kábíyèsí Olúwo bá mọ̀ yìí pé lóòótọ́ sẹ́ẹ̀ bàbá wa Ọ̀jájá ó wọ inú òtẹ́ẹ̀lì tọmọ yẹn wà tí wọ́n sì jọ jókòó títí tẹ́ ẹ fi rí fọ́tò yìí gbé jáde kábíyèsí Olúwo wàláì máa ju ẹsẹ̀ sílẹ̀ tẹ́ bá ní evidence yẹn dáadáa kẹ́ wá lọ sí òtẹ́ẹ̀lì yẹn kán fún yín ní fídíò kò sí òtẹ́ẹ̀lì tí ò sí fídíò ẹ wo ta Adédoyin wọ́n mọ̀ rí ẹ wo tàwọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ rí déètì sì wà ǹjẹ́ gbọ́ kábíyèsí Ọ̀jájá gan tiẹ̀ mọ́wọ́ kò mẹ́sẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ wá fẹ́ jọba yìí kábíyèsí Ọ̀jájá ẹ rántí mọ́tò àkọ́kọ́ gùn yín ní Nàìjíríà olóni pẹ̀lú 2.5 million wọ́n ní ẹ mọ̀ mọ́wọ́ lásán lọ síbi ìwúyè ẹ̀ẹ́dẹ̀gbà tán o ńgbà ẹ tó padà lọ sọ́dọ̀ kábíyèsí Ọ̀jájá tó bá dàbí rọ́yá ẹ bọ́ ọ̀tá akẹ́ni kò rí bẹ́ẹ̀ aláìda èèyàn nìyí kábíyèsí Olúwo ìkà ẹni bí nìyí ẹ wá rí nǹkan kan sọ níta lórí social media wọ́n bá yàwó mi sùn tó o bá ṣe ìyàwó rẹ dáadáa wọn ò ní bá sùn dépò ìyàwó ẹ ìyàwó ta ni kábíyèsí Olúwo ó ga lára yín o tí ọ̀rọ̀ yẹn bá ń gbé yín nínú láti ẹjọ́ yìí ni ẹ wo iye ọdún tọmọ yẹn ti lọ ni ó yẹ ká ti gbọ́ pé ẹ ti lọ fẹjọ́ sùn court ṣebí lẹ́yìn yẹn lẹ lọ gbá ọba ọlọ́ba kan létí lẹ́yọ̀ lẹ̀kẹ̀ kúrò lọ́rùn ẹ̀ rí nǹkan kan sọ ẹ ló fẹ́ talẹ̀ ní irọ́lẹ̀ pa kiri ilẹ̀ tẹ́ fẹ́ sọ di ọjà mùsùlùmí àwọn èèyàn kan mọ̀ ló tẹ bẹ̀dọ̀ ṣé bẹ́ẹ̀ fẹ́ lo yín kò ìkọba ni ẹ fẹ́ lò tẹ́ mọ̀ fi tajà nígbà tó lọ́wọ́ sí lẹ́yìn alábòsí kẹ́ ẹ kírun jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ fàtẹ̀síwá jù bẹ́ẹ̀ lọ ẹ lè mọ pààyàn kan lẹ́kún kẹ́ ẹ lẹ́ wá fẹ́ sọ fọ́lọ́nkọ́lọ́hùn dà yín lò irọ́ ni ládùúgbò bẹ́ẹ̀ ṣe pọ̀ tó mú Kútì wà nù yín Wàsíìrì wà nù yín ẹ rí ṣe
kábíyèsí olúwo láti Oi. ìlú wa ti bù wá bẹ́ẹ̀ kọ́ńpìnì wo lèèyàn máa rí pé bá a bá Sir. tiẹ̀ ní irọ́ tó pa yìí o Ẹ káàbọ̀, ó sir. fẹ́ fi ṣe Yes. ìṣọ́ráǹsì máa kọ́bà yín ìṣọ́ráǹsì wo ló fẹ́ kọ́bà yín kábíyèsí Mo fẹ́ pọ̀ sí. wàláhì irọ́ ni ní ìṣọ́ráǹsì tó lè kọ́bà. ẹ káàbọ̀. yes ma àní nǹkan tó dùn mí ni pé gbogbo àwa tá a wà ń lo òyìnbó yìí ṣe àpé yẹ ká máa ṣe nǹkan tó dáa kórìí wá pé ṣe àmọ́ pé nígbà tá a wà nàìjíríà torí wo bá pé a ní blame wa torí mi gan gbà wà nàìjíríà orí mi ò pé everybody orí o wà á tún wá dé ibi tó ṣe pé a ti rí a ti mọ̀ tún sósì ṣé mo parọ́ bẹ́ẹ̀ ni sàrẹ̀ parọ́. a tún wá máa torí man kan báyìí sọ rí pé a ti dé lu àwọn tó wà nàìjíríà tí wọ́n bá ń ṣe àwọn kan máa ní mi blame wọn ṣó jáde rí ó jáde rí náà a tún wá débi tá a ti mọ ọ̀tún sósì a ti mọ àwọn kírísítẹ́nì mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ a tún ti mọ ti gọ́ọ̀mẹ̀ntì bóyá a tún wá máa support nǹkan tí ò dáa ló máa ń sú mi torí platform kan tí mo wà lánàá gbogbo èèyàn wọ́n fẹ́ bọ́ ẹni yẹn pa o wípé kó má gbé fúráká wá bíi pé nílùú òyìnbó tí gbogbo wa wà yìí adẹ̀wọ̀n báwọn òyìnbó ṣe ń ṣe tí èèyàn kan tí àbúrò ẹ̀ ò bá dà bẹ́gbẹ́ àbí family àbí bàbá ẹ̀ ó máa sọ àbí kò kí ń ṣe níbi táwa wà tó yẹ pé èèyàn wa bá má da òun là á support wọn kì í ṣe bẹ́ẹ̀ lo òyìnbó kí la fẹ́ sọ pé èèyàn ṣe ẹ̀kọ́ lọ lú ẹ̀ ṣó ti yé yín pé nǹkan tí mo kọ́ lọ léèrè o láti lo òyìnbó bíkọ́ ẹ̀yin náà wò ó kàn wá mú yẹ̀yí ara ẹ̀ ìwọ́n tó mọ̀ pé ò dá ní public tẹ́lẹ̀ ó kàn ṣẹ́rí ẹ mọ́ tó ṣẹlẹ̀ èmi ò mo believe pé àwọn orí tó yàn tó tọ́ ní orí kí gbogbo akọ́gbọ́n lónìí orí ṣòro yàn já gbogbo wọ́n yẹn rí kúlẹ̀ ẹ̀ yẹn yóò jẹ. àlọ́ ẹ lọ wà wọ́n ó ti ṣe tán báyìí wá á máa regret orí yẹn ló tì í ọba òwò yẹn orí yẹn ló tì í mi ò bóyá woman yẹn ti kú tó tàbí kò tí kú kò sí àwọn èèyàn kan tẹ́wọ́ kò tí ì kú kó wà o. ṣe pé mi parọ́ ẹ̀mí ìṣá àwọn kan tó wà nínú wọn sẹ́ni fọ́tò ẹ̀ gan sí mi. ṣe rí wọ́n ní àwọn kan tẹ́wọ́ kò tí ì kú kó wà àwọn kan tó ti kú. obìnrin ẹ̀mẹ́pẹ́ lágbára ó lè bọ́ra sílẹ̀ hóhò fún pé èmi ló lò tó fi débi àti gbogbo àwọn èèyàn tó lò ó lè bọ́ra sílẹ̀ hóhò kó máa bọ́ra sílẹ̀ hóhò lójoojúmọ́ lóru ẹ̀pọ́ máa bá yẹ ẹ̀yẹ pé bó bá ìwé ẹ̀rí pé lásán ló ń ṣiṣẹ́ ni lásán bìkọ́ 58 ni lásán kọ́ ló ń ṣiṣẹ́ náà ẹni tó jẹ́ 30 ok ẹ mọ àwọn ọmọ tó jẹ́ ọmọ kéékèèké tó dàbí tiẹ̀ kò lè ṣe mistake yẹn tó ń gan tó bí lọ́mọ tó yẹ mo ṣe bìrì pé woman yẹn ló ṣe kó lọ bẹ woman yẹn padà kó kàn fi tìjú kárùn kó lọ ó sì tún máa ṣe ẹ̀kọ́ lẹ̀ o torí tó bá ṣe á dàbí pé mi ò sọ lẹ̀ ẹ̀kọ́ lẹ̀ ẹni mo dẹ̀ sọ bẹ́ẹ̀ o ó sì tún máa ṣiṣẹ́ ju tó ṣe lè lọ ó sì tún máa tún ṣe ó máa ṣe mí ègé náà. a lọ máa ṣe lọ́gbà ẹ̀wọ̀n. nǹkan tó máa ṣe náà ni ẹ̀yin náà máa wò ẹ̀kọ́ lẹ̀ bíkọ́ ó kàn mọ́mọ́ wá yí ẹ̀yí ààrẹ àti gbogbo ẹbí wọn tó ó náà sọ pé ọmọ kí ló máa kátà yẹn kí ló fẹ́ parọ́ fún mọ́ sí kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ sí. kí sọ́wọ́n nàìjíríà kó lè jí àlàyé ẹ̀ ṣé báwa làwọn àlù wọn àbí fún èmi àti kọ́lá kúrò lu wa táwa lu wọn táwa nǹkan tá a jẹ wa. confam. ibẹ̀ wọ́n bí sí Canada ní ọmọ ọbẹ̀ ní wọ́n bí by birth síbẹ̀ ni ọmọ tó dẹ̀ bí sí nàìjíríà ọmọ Canada ni bó bá ṣe ń gbére Canada embassy ní nàìjíríà pálí ò ní ju oṣù kan tó bá lóun olówó tíkẹ́ẹ̀tì táwọn olówó fún nàìjíríà embassy lẹ́pẹ́ ni wọ́n gbé débẹ̀ tí wọ́n dẹ̀ kó gbọ́dọ̀ wà mọ́ tó bá sọ gbogbo nǹkan tó ó dáná ọkàn kó rẹ̀ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ gbogbo èèyàn sí. ẹ̀sìn tó máa wá ṣe é sìn tó máa yọ kúrò lọ́ba ẹ̀sìn tó máa wá ṣe ìgbà ló máa tó mọ̀ pé ọmọ tẹ̀sí lọ́wọ́ mú lọ sẹ́nu àwa nínú ẹ̀sìn yẹn ló wà máa le jù wọ́n tó wọ́n ẹ máa wò rí pé ẹ̀rù pé kò tí ì dọ̀dọ̀ àwọn gómìnà yẹn ni káwé gbogbo wọn ní fóònù yìí lọ́wọ́ gbogbo wọn wò náà. gbogbo wọn wo tó ṣẹlẹ̀ ẹgẹ́ ẹ̀tẹ̀. wọ́n wo ẹni tó wọ́n wọ́n ṣe máa mẹ́kì múfù ní gómìnà ní dáfíd. ẹgẹ́ ẹ̀tẹ̀ kò ní dá kọ́ ní sọ̀rọ̀ ẹ̀kọ́ yẹn kàn gbẹ kí wọ́n yọjọ́ kan ni. ṣé mo sọ fún yín lọ́jọ́ tí wọ́n Mákindé. bàbá kò ní ìdí pé kí gómìnà kọ̀ọ̀kan sọ pé kán yọ mọ́ ọ̀rọ̀ tó sọ yìí ló máa yọ. yóò máa yọ ọ̀nà. ohun tó ṣe yìí tó bá ti ní kó kẹ́ẹ̀dì wá tí ò rí kó ńlẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ Johnson kò ní lè gbé rẹ̀ lọ́ba àwọn afúnni suspension tó ní kó ní ẹjọ́ nílé ẹjọ́ yes ẹni ọba kan bá tó bá ti fẹ̀sùn kàn tó bá ti ń jẹ́jọ́ lọ́dọ̀ ọ̀dọ̀ ní tó jẹ́ pé wọ́n fẹ̀sùn kàn ó ń lọ sí court wọ́n gbúdọ̀ fún ní suspension kókó wọ́n forí àpèrè yẹn sílẹ̀.
ọ̀sẹ̀ mi tẹ̀ fẹ́ sọ fún gbogbo àwọn Yorùbá àwọn àtàwọn ọmọ ọmọ ìyẹn lọ jẹ́jọ́ tó bá jẹ́jọ́ tó rán padà síbẹ̀ tó bá wí ní àpàdà síbẹ̀. Coin irú ilé àbọ̀dọ̀ yẹn gbogbo lé o. Àbọ̀dé bó ṣe yẹ sà. Mama Jagun ṣàlàáfíà yes mo kàn ti fẹ́ sáré buttress rẹ̀ yẹn. Coin understand pé trend tó ń ṣẹlẹ̀ yìí àwọn bàbá ńlá wa ló ń dìde. Gbogbo àwọn òbílẹ̀ jẹ́ kóòtù òjìrè wọ́n máa wẹjọ́. Kí ni ìyẹn máa gbé wọn nú ni wọ́n dẹ̀ fẹ́ ṣiṣẹ́ o. Ó kàn máa gbé wọn jẹ́ kí n tan kámẹ́rà. One or 2 words tó bá ti sọ ló máa kó ṣẹ́kẹ́jẹ́. Ẹ wo bí Rasheed Shikora sí wàhálà ń sìn. Gbogbo ètò ń ṣe láti jẹ́ ìṣẹ́rí pé àrígbámú. Òun wá gbéra ẹ̀ wá síta ń sìn. Ẹ sọ pé kí ọmọdé lè ṣe yọ ọmọdé lè kò kò délé kò pé ẹ torí pé ó ń bú yàn torí pé ó ń bú ọba òun fẹ́ yọ. Ọ̀rọ̀ yóò máa rí evidence exactly proof ó tán kò sí anybody tó fẹ́ analyse ẹni tí wọ́n ní bring the ọmọ proof. òyìnbó wọn lè yé bù ni ṣùgbọ́n allegation assassination. Ẹ wo Aláàfin ti jẹ́ kó ti dákẹ́ chop because àwọn nǹkan tó wà lọ́nà fún sìn ó tẹ̀jọ́ ẹ̀mí ẹ̀. Amoruf tó èdè bára ẹ̀ Amẹ́ríkà kéré before you know it wọ́n ti gbé ẹ̀. A lot of things like that gbogbo òbílẹ̀ jẹ́ ńlẹ̀ Yorùbá irúmọ̀lẹ́ ti dìde. Ó máa kó bára wọn báyìí dọ́là máa fi kó wọn kúrò lọ́nà táwa yòókù máa fi lójú tó ara wa tí ìlú wa máa fi dáa ni ọdún ìṣẹ̀lẹ̀ ní lọ́rọ̀ olówó yẹn ni. Ẹ rí before you know it wọ́n máa yọ́ lóye àwọn ẹgbẹ́ Aláàfin àná tó ń ṣépè fún yes character for assassination. Yeah, a lè rojú ráyè because àwọn lè ń distract wa in the name of religion ni ó ti kó rẹ̀ sí ṣólóńsì. Odidi olórí adé kò máa olórí aládé kò máa sọ pé assassination ni wọ́n rán assassin sí wọ́n wá mú assassin yẹn wá jẹ́wọ́ pé Ọọ̀ni òrìṣà ló rán wọn allegation tó lágbára jù ní assassin. Ó lágbára nínú gbogbo olóyìnbó allegation tó lágbára àti Nàìjíríà gàbí tó wọn bá ó fẹ́ nu ẹ̀kọ́ para ẹ̀ kò tí ì sí case tó lágbára tó assassin wọ́n rán assassin sí. ẹ máa gbọ́ tó wá ṣe pé tó gbọ́ tó ní òrì gidi ẹ máa gbọ́ o bí 70 sí kí wọ́n ti kọ obìnrin lẹ̀ kí n jọ́rẹ̀ wọ́n ti kọ́ lẹ̀ lọ́dún márùn kí n dẹ̀ pàdé obìnrin yẹn tó bá wù mí mo lè fẹ́ àkọ́kí fẹ́ ṣe ńlẹ̀ Yorùbá àwọn ti kọ́ lẹ̀. ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́gbàá bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́lẹ́ẹ̀fẹ́ ẹ̀yin lẹ́ ní ẹ̀fẹ́. tó wá ṣe bẹ́ẹ̀ tó wá parọ́ mọ́ gbogbo obìnrin tó wà ń bí gan mọ̀ kọ́kọ́ ẹnìkan lẹ̀ kí n dà èmi sílẹ̀ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́gbàá ò lè sọ pé ìwé ẹnìkan ti fẹ́ nìkan bàbá mi. ṣé yẹn kọ́ ló ẹ máa gbọ́ so the fact that people tẹ fọkọ mọ ṣé yẹn kọ́ ló fi ìyá mi lẹ̀ àwa náà ò lè fẹ́ mi kò ṣe ní lè fẹ́ mi. èèyàn kan bàdà pé kò fọkọ mọ tí pé kò ní fọkọ mọ láyé mọ ni. èèyàn kan ló fi ìyá mi lẹ̀ bàbá mi dẹ̀ gbà èèyàn kan ló fi ìyá mi lẹ̀ ó bímọ 3 fún bàbá mi dẹ̀ rí ó dẹ̀ gbà. Bàbá gọ́nà àdìdé sà á máa rí àwọn obìnrin tó bá tẹ̀síwájú ìyá mi dẹ̀ bí mi fún. ọkùnrin aláìkẹ́ á dẹ̀ fọlọ́wọ́ anípọ̀lọ́ jáwé fọkọ ẹ̀. ká ṣe rí nìyẹn wà á move on. láìpù nìyẹn ọ̀rọ̀ yóò jọra yín mọ́ nìyẹn. ìgbà tí ìyá mi dẹ̀ bímọ fún tí bàbá mi gbà tó láìké ntì pẹ̀lú ọmọ 3 tó yẹ yín. ìgbà tí mo gbé second born màmí débi tí mo kọ́ gbé débi tí mo tó kọ́ ó ní kébì Ọlọ́run ló ní kí mo mọ̀ bí ọ̀fà. mi lẹ́kí wá lọ gbé ọmọ yín nípò mi wọlé sí Amẹ́ríkà. ó ní Ọlọ́run ló ní kí mo mọ̀ bí ọ̀fà làjì mi ò lè gbàgbé sẹ́ ó ní gbogbo wa làbájọ kú ṣẹ́kú. kẹtìrì. onífàdà sáìdì tèmi tó lówó lọ́wọ́ tó jẹ́ mùsùlùmí ló ó ní gbogbo wa làbájọ kú ṣẹ́kú bákan náà làbáṣíjọ wà bó ló ṣe bí tó bá dé. èmi tẹ wá tó wá lọ bí sípò mi yẹn lẹ wá la gbogbo wọn pápátá. èmi mo kọ́ gbogbo àwọn ọmọ wọn náà wá. èmi ká máa tẹ́bẹ́ni tó bá tiẹ̀ ń gbọ́ kí ló wà á mú fún ọ ni. orí àwọn ṣe máa ń wọ àwọn ẹlòmíì pé ó bá da fáànù ẹnìkan náà ni ó kú. ọlọ́mọba léèyàn 2 ló bímọ fún tíwèé bá ṣàtìdá béèyàn 3 bíi díẹ̀ ó lè jẹ́ kan ní ó gbé àwọn yòókù sóríire ó pọ̀ káàkiri ẹ lọ béèrè kéje kékeré tèmi nìkan ó pọ̀ káàkiri. ṣé wọ́n mọ̀ ìyá mi máa mú wa wọ́n yẹ gbogbo àwọn ọmọ bàbá mi kún bí ṣé wọ́n mọ̀ bàbá mi náà ló ẹ̀pù mi wọ́n mú dẹ́ ẹ ṣé o èmi náà dẹ́ ọ̀rá káwọn ọmọ yẹn with that age yẹn jẹ́ tó bá tẹ̀ fẹ́ bímọ olówó wa ní kò ní bímọ mọ́tò òun torí pé òun ti fẹ́ rí ni. wọ́n ní kò jẹ́ pé ọ̀rọ̀ ọmọ òyìnbó tí òun bímọ tó pọ̀ báwo obìnrin bá fẹ́ ọkùnrin lẹ̀ ló tún fẹ́ náà kí ni problem ẹ̀ ẹ wo bọ́mọ yẹn ṣe ráàrí tó ṣe jìyà mú gbọ́ program ẹ̀ pẹ̀lú ńgbà tó ń ṣe interview ìyá tọ́mọ yẹn jẹ́ in the street of Lagos mo dúró nù ó sì yà tó kéré o ó dẹ̀ fẹ́ nu bọ́mọ yẹn jẹ́ bọ́mọ àtọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fi àjọmọ yẹn títí gbogbo ẹ ti jáde sí pẹ̀tù wà lẹ́yìn. ṣé gbọ́ kínní kan lánàá tán ló sọ pé ṣe ó kó bá rẹ̀ gan-an tọ́rọ mọ́ ẹ máa wá Nàìjíríà wá testify. ó ní 30 years ló ń bá sùn. ẹ mọ̀ kan tó ń ṣe ẹ náà fún ẹ mọ ní
wọ́n ló fọmọ application yẹn tó nígbà tó fọmọ yẹn ní $500 nígbà tó lọ Canada. lady yẹn máa wá jẹ́rìí mọ́ ẹ ní ẹ wò mí wọ́n ló fún ọmọ yẹn ní ọmọ yẹn ló $500. ọmọ yẹn ló ẹ̀wọ̀n ṣẹ́gun ọmọ yẹn ló sọ fún rẹ̀ ọmọ yẹn tàbí ọmọ yẹn náà. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ló ṣe new ní ojú ẹ báyìí. èmi ò tí èmi kò ikú ẹ̀ lánàá ọ̀dọ́ kò ìmọ̀ ti gbọ́ náà ó nígbà tó ti wá Canada recently ó ló ti fọmọ yẹn $500. wọn kì í parọ́ kí ló fẹ́ máa pa àwọn ọ̀rọ̀ yẹn fún. ọmọ tó tún fún $500 recently tí o ti recently nìyẹn o ló kúrò Canada o ti àbùsù méjì wọ́n sọ pé díẹ̀ ni ló máa ẹ olóhùn ní díẹ̀ ní tẹ́lẹ̀ kó bára ẹ̀ wọ́n sọ pé díẹ̀ ni ló máa fi dìtà mi. tó bá dé àwọn jọ́ọ̀jì yẹn wá pa wípé are you okay. wọ́n á bèrè lọ́wọ́ ẹ̀ did you give her $500 náà. wọ́n máa kán gbé kámẹ́rà lọ sínú kíní kán lọ máa fídíò Rashidi lẹ́yìn ibi tó ti wà níwájú adájọ́ tó ti kọ́wọ́ sẹ́yìn dá adájọ́ lóhùn ó ti ṣẹ̀sín ayé. gbogbo àwọn ọmọ yòó. ìwà ìyàwó ẹ náà lè bá jọ lọ́sọ̀ọ́jà adájọ́ ìyàwó ẹ tó ní wọ́n fògbìn ikú rán náà ni ó máa wà ní gadu rúùmù kan ó náà wà ní gadu rúùmù kan bẹ́ẹ̀ ni ń bá ṣé wọ́n fògbìn ikú rán ẹ pé kò fún yàn jẹ́ ọ̀nà ìrìṣà lọ́ọ̀yà bàbá ló máa jáde bàbá òde lọ lọ́ọ̀yà wọn ló máa jáde. lọ́ọ̀yà kóyè àwọn ọmọ tí ò ń parọ́ ó máa kà bẹ́ẹ̀ ẹyẹ ìbákà ọmọ yẹn máa kà bẹ́ẹ̀ ẹyẹ ìbákà ni ọmọ tí ò ń parọ́. ọdún àkáwé. Hello Queen. a sì ń dé bèbè ẹ̀wù. Hello Queen. Hello Queen. ẹ fi pé woman ẹ máa defend ẹ fi pé woman ẹ máa defend tó bá dé court ṣe fi pé woman ẹ máa defend. no. ṣé màá parọ́ ni ọmọ ìlú òyìnbó mà ní kí wọ́n ṣe ọmọ Nàìjíríà nítorí pé bímọ fún. Yes, òun náà ni mo point mi náà nìyẹn pé she will never defend him. She will never defend him. She will never. So she ain't say point mi náà nìyẹn pé I believe and I'm sure she will never defend him. ẹ máa gbọ́ kò sẹ́ni tó máa defend inú àwọn méjèèjì. a kàn jẹ́ witness ni ló máa ń wà witness ni wọ́n máa ń perú ẹ̀ ní court mo lọ court dáadáa kèye pé wá defend ọ̀jẹ̀já kèye pé wá defend ìkíni a kàn jẹ́ witness bí adájọ́ bá perú wọn síta ọ̀dọ̀ ẹni wọ́n ti gbọ́ òótọ́ witness ló máa jẹ́ adẹ̀ lanu ọmọ ìyá wọ́n bímọ fún yòó máa ṣáà pé Nàìjíríà la máa ti ń ronú báyẹn tó bá fẹ́ bàlú wọn jẹ́ kán bímọ 5 fún ẹ wọ́n lè lọ sọ fọlọ́pàá lẹ́yìn ipò fẹ́ da gbogbo ìlú àwọn rú wọn kí àtẹ̀yẹ máa lo ẹ̀wọ̀n ìlú wọn first máa ní ẹ rí i pé Nàìjíríà rẹ ọmọ Áfíríkà lè pàwọn eléyìí ṣé ọmọ yẹn ti rò pé bákan náà gbogbo wa ṣe máa ń ṣe ó fìyà jẹ ọmọ yẹn gan gidi gan ó dáná. mi ilé ìwé tí kíkà yẹn land lọ́jọ́ tó máa fẹ́ ṣe final judges final case ni àbí kọ́ wá ná yóò dandan ní káyọ̀ máa wá ná torí ó ti sọ̀rọ̀ kó wá bó kíkà yóò bá nígbà tó ní update. mo dẹ̀ mọ̀ wọ́n kò sẹ́ni tó máa sọ pé ṣé wàá fẹ́ lọ parọ́ mọ́ bàbá ọkọ ẹni tó bí odidi ọmọ fún ọ̀rọ̀ kọ́ lélẹ̀ òdòdó ló máa fi. ọ̀rọ̀ báyẹn ń bì nílùú èbò gbogbo ìlú èbò. lọ́dọ̀ àwọn mídìí lè máa sọ fún pé tó wàá fẹ́ lọ jẹ́bi mọ́ ọkọ ẹni kọ́kọ́ ẹ lọ ṣẹ̀wọ̀n ni tó rán ní sàǹgbà tó lọ ń sọ̀rọ̀ wọ̀rọ̀kọ̀rọ̀ ni. bóyá ló ràn pé kó lọ máa jábọ̀ ẹrí sí ẹ ti pọ̀ bó ṣe sọ fún Elégùṣì náà nìyẹn ìyẹn náà dẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ ní ó parọ́ mẹ́lẹ́gùṣì ó tún lọ pa á tó bá jẹ́ mi náà mo tún ṣe parọ́ mẹ́mi náà ní gbogbo wọn náà ló fẹ́ bá yàwó ẹ̀ sùn àìrówó ti ra ni gbogbo ẹ tó dẹ̀ ṣe ọmọ yẹn lóore lọmọ yẹn dárúkọ wọn pátápátá ló máa ń sọ ẹni báyìí ṣe olóore ìyá ẹni báyìí ṣe olóore ẹni báyìí ṣe olóore ẹ bẹ pé àwọn eléyìí ò kí n parọ́ táwọn Elégùṣì bá bá aṣọ àtọ ni aslam ni àwọn eléyìí ọmọ Nàìjà lẹ pé wọn kí n ronú bí ọmọ Nàìjà. ẹ wò mí kẹ máa wo bí ọmọ Nàìjíríà ṣe máa ń parọ́ sí brain wọn ẹ jẹ́ ń sọ wá kékeré wọn fún yín ẹ máa gbọ́ tẹ bá pàdé Black America tó yẹ yín queen tẹ bá pàdé ẹni tó yà pàdé wọn àbá wọn sọ ní are you single a ní sure ìyẹn ò mí ní pé sọ pé òun single sọ pé ó máa fẹ́ tẹ bá bí ọmọ Nàìjíríà tẹ bá pàdé ẹ bá ní are you single ó lè ní no I'm not wèrè single o ṣé bí mo mọ̀ wá wèrè ẹ̀ single o a lè lo. wọ́n ní wèrè single tó tọ́ ni ẹ̀ ó single àwọn nínú I'm not single irọ́ ló pa single
tó bá yá láìsà tó bá máa gbé sún ẹ padà ṣé bó lóò single. wọ́n ní wèrè single. kókó ni bó àwọn ilé wọn ní parọ́. Rani, are you single? Rani, sure, Rani, yes, I'm single. That's so bad. Yín ò mí ìpó máa fẹ́ bí mo ṣe bí léèrè wọn kì í parọ́ wọn á sọ kò dé jẹ́ nǹkan lọ bọ Nàìjíríà wọn lóun ò sí. wọ́n ń purọ́ o. ó dẹ̀ single Nàìjíríà máa lóun ò single. Nàìjíríà lóhùn tó bá purọ́ fún yín ni. Ó máa parọ́ irọ́ ló fi máa bẹ̀rẹ̀ ńgbà ìpàdé. ẹ̀yin náà lè pa tó máa fi parọ́. ẹ ṣe rí àwọn ọmọ wa kò sọ fọkùnrin yẹn wípé o single yẹn ò mí ìpò fẹ́fẹ́ ó lè má fẹ́ náà kó single má wù ẹ́. Anyone else, sorry. Yeah. It's in Glasgow. They're on next week 22. But Nigeria man, I'm not single. Irọ́ ló pa o single ni o single pa. Èyí ló àríkà tí mo dé gbé. Orí ẹ̀yin Nàìjíríà náà ìjọba téèyàn bá fara hàn yìí táwọn fi níwọ̀n yìí tán náà ẹ̀ máa padà tún sá lọ náà. Ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ queen tí ẹ rí kókè jẹ́ bí mo ṣe bíbá are you single kó sọ̀tútọ́ mo single ó lè má fẹ́ mi kì í ṣe dandan kó fẹ́ mi kó single because ó lè má like mi ṣe é rí. Yes now. Ó lè má like mi tó kọ́kọ́ fẹ́ mi lọ́dọ̀ but why tó ṣe parọ́. Why tó ṣe parọ́. It's not by force. It's not by force. Ó lè má like mi. Why are you lying? Yeah. Irọ́ yẹn ló kọ́kọ́ pa nù relationship yá. Ṣé mo sọ pé. ó gbọ́dọ̀ tí lẹ́dí yìí sọ̀rọ̀ ó ń wò ní tó lè sọ̀rọ̀ òyìn bẹ́ẹ̀ jáde. Ok, ẹ jẹ́ n pa yín lẹ́rìn. Ẹ̀rí tó fi sákún nínú fídíò yẹn àwọn ọ̀gá fídíò yẹn ti lọ bí 5 years o. Bí 5 years wọ́n tún lọ wù jáde sọ wọ́n tún wá dàbí tuntun wọ́n tún wá ń gé kéékèèké kábíyèsí Elédùmarè. Ó wá bẹ̀rẹ̀ sí ń gé kéékèèké. Nǹkan tó ti dá ìtẹ́lẹ̀. Ó ti kó ìtayìrà báàkì. Nǹkan tó ti dá ìtẹ́lẹ̀. Ọ̀dẹ̀ ni ẹ tí ò gbọ́n. Ṣé gbọ́ngbọ́n kọ́ lágbà? Ọ̀dẹ̀ àwọn ẹni tí ò gbọ́n. Ó sì má ba àpèrè yẹn jẹ́ anyway. Àbúrò tèmi ń bọ̀ wá jọba ń bẹ̀. Mi ò sọ̀rọ̀ pín. Tí rí ti yín àbí. Àbúrò mi bọ̀ wá. Tí wọ́n gbé táwọn blọ́ọ̀kà gbé. Ẹ tún wá gbọ́rọ́ tó lòwú pa àwọn gbé kùn mi báwọn ní kùn mi rèé o. Wọ́n á gbé kùn ìsẹ́gbẹ̀ẹ́, wọ́n gbé ṣẹ̀tẹ̀ ìsẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n á bẹ̀rẹ̀ sí play, ó dàbẹ̀ ń play kọ̀ọ̀kan. Yes, mo ní kùn mi rèé o bẹ̀rẹ̀ sí wò pé ó ti lọ viral. Èmi tí mo sọ lọ́dọ̀ yín náà lọ́jọ́ tí wọ́n bá sọ̀rọ̀ ìjẹ́ tàbí ìjẹrin náà wọ́n gé queen. Wọ́n máa ń tẹ̀wá sórí ìkànnì ni àwọn aṣọ wọn máa ń gé kúrò. This is my queen. Ṣẹ́mo tó jẹ́ kó lọ fà mí pé bá a ṣe bẹ̀rẹ̀ sí gbẹ́nu lọ́rọ̀ yẹn lórí ìkànnì yìí lady yẹn la mẹ́nu lọ straight ẹ jẹ́ ká lọ gbé fídíò lady yẹn wá ká wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ ńgbà náà bá ṣe lọ píkì ẹ̀ nìyẹn píkì ẹ̀ wá báyìí bí gbogbo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí gbé fídíò yẹn nìyẹn everybody kàn lọ kọ́ọ̀tù fídíò yẹn ni. Ṣé tí mo sọ lọ́dọ̀ yìí níjẹ́ queen èyí tí mo sọ níjẹrin yẹn mo lè sẹ́ẹ̀dẹ̀ sí ẹ̀yìn nìkan ló kọ̀ pé wípé ó ti lọ fà wọ́n gbé náà bí ẹni yẹn tó bá ní bó ṣe ṣe ọlọ wọ́n ṣe ní fídíò wọ́n ṣe ní ọ́díò wọ́n ṣe ní fídíò wọ́n ṣe ní ọ́díò wọ́n tún ṣe ní voice note ní ọ̀rọ̀ tá a sọ ń bì yẹn wọ́n ṣe voice note yẹ ó wá ta ó lọ gidi wọ́n ṣe àìnìkan play ẹlẹ́gbẹ̀ẹ́ mi lánàá mo wà ń bì kan pé kí n gbára nǹkan tí Rasheed sọ fídíò tèmi ní dandan ló ń play. Mo rí yín queen mo wá sọ fáwọn ọ̀rẹ́ mi pé àṣestọ́ nìyẹn o mo sọ fáwọn ọ̀rẹ́ mi pé àṣestọ́ nìyẹn o opportunity lẹ́rí lẹ́rí rí queen báyìí o. Èmi gangan ni queen tó bá sọ pé queen èmi náà. Mo sọ fáwọn ọ̀rẹ́ mi. Ẹ wò mí tí wọ́n bá yọ lónìí. Queen ò ní pa mí. Tí wọ́n bá yọ lónìí most likely kó jẹ́ pàbúrò mi ló máa jẹ́. Queen wá fine. Queen fine o Ọlọ́run. Tí wọ́n bá yọ lónìí most likely kó jẹ́ pàbúrò mi ló máa jọba wọn bó kàn lè má jẹ́ nítorí pé ṣe mọ̀ wọ́n gbé wá sí London láti kékeré kẹ̀ fáwọn ọmọ yẹn ọdẹ nínú ara wọn gbogbo yóò bá gan ṣe mọ irú yẹn ẹ máa ọmọ tó ti gbé lọ. báwo lè máa fi irú bọ̀bọ̀ yẹn jọba ẹni tó fi jọba yẹn gan mi Yorùbá ń lọ́pọlọ ẹ máa fi bọ̀bọ̀ ìjọba ẹ sì máa fi bọ̀bọ̀ ìbá ìjọba. àwọn mẹ́mórì padà mẹ́mórì fídíò interview tó ṣe àpárá lóyìnbó mọ́ lórí àpèrè wa. báwo yẹn ṣe bẹ̀rẹ̀ sí fídíò yẹn kò sẹ́ni tó kọ́ fídíò yẹn. ẹ wá máa gbọ́. ẹ fi táwùtù jọba ẹ fi ọlọ́ba ògbó lọ́mọ ta jọba irú ẹni tó fi jọba nìyẹn. fídíò yẹn ṣe wàá lọ gidi. ẹ máa gbọ́. àfi bíi renew tó lágbára gidi la ṣe fún fídíò yẹn. ohun gangan. fídíò ìyàwó ẹ̀ yẹn renew tó lágbára. ẹ máa gbọ́. ó tún wá strong ó tún wá lọ fà gan. fídíò yẹn tún wá lọ fà jùlọ tó ṣe gangan lọ. ohun gangan kò wá láti di ilé ọba ohun gangan wá láti di ilé ọba ṣé mo sọ fún yín. ó dẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì mi skip.
Hello, ṣé network mi ló skip ni? Hello, ṣé ń gbọ́? Kò wá láti Ṣé network mi ló skip ni? Ẹnìkan tó fi jọba tó yẹ kán lọ mú ọmọ tó yẹ kán lọ mọ sọ̀rọ̀ sí ní Arẹ́gbẹ́ṣọlá tó ló kì í bọ̀bẹ̀. Network mi ló skip. Kí ni mo dẹ̀ ń lò? Network orí fóònù mi. Kí ló dé? Arẹ́gbẹ́ṣọlá ló fi jọba. Mi ń gbọ́ nǹkan sọ mọ́. Mo skip pa ni. Hello. Hello. Pín à ń gbọ́ yín. Hello, à ń gbọ́ yín. Ó dẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì yẹn gbé mi kó lọ́dọ̀ yín àbí? Ṣé yín gbọ́ wá ń sìn? Mi ìgbọ́n tẹ̀ ń sọ ẹjọ́ bá fọwọ́ táàpù kí ló dé? F1 444 please. F1 444. Ó skip. Tẹ́ bá ń gbọ́ mi bá mi kọ yes o. Something ti ṣẹlẹ̀. Something ti happen. Mi gbọ́ kankan mọ́. A dẹ̀ ń gbọ́ yín báyìí ń sìn, à ń gbọ́ yín. Hello, Queen, à ń gbọ́ yín. Wọ́n gbọ́ wa nìyí. Àwa kò ń gbọ́ wọn, àwọn ò gbọ́ wa. Ó ṣẹ́ǹkì íńtánẹ́ẹ̀tì yẹn ni. Ẹ̀jẹ̀ ti gbọ́. Mo ti ń gbọ́ yín báyìí. Bẹ́ẹ̀ ni mo ṣe ṣe ń gbọ́ yín sí. Mo ti ń gbọ́ yín báyìí. Bẹ́ẹ̀ ni mo ṣe ṣe ń gbọ́ yín. Mo ti ń gbọ́ yín báyìí. Ẹ jẹ́ ká double tap F1 444 please. F1 444. TikTok release my show. Facebook, YouTube release my show. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube gbogbo wa ni mo kí yín o. Gbogbo Facebook, YouTube pátá. Gbogbo yín pátá ni mo kí ẹ jẹ́ bá wa tẹ share button bẹ́ẹ̀. Ibikíbi tẹ́ bá ti ń wò mí, tẹ́ bá ti ń gbọ́ mi, please ẹ bá mi tẹ share button, share. Love, like. À ń gbọ́ yín sà. Bàbá Ifá tó kí. Ẹ kúrò lẹ́ o. Yes sir. Olúlatọ́ wà sórí ìwòrìwò fún. Yes bàbá. Arábìnrin kan wá sọ̀rọ̀ bí lánàá nípa Olúwo. Okay. Arábìnrin kan mi mú kọ́ arábìnrin yẹn, ó wá sọ̀rọ̀ lára nípa Olúwo, wọ́n ní gbogbo àtàwọn sọ̀rọ̀ àtàwọn ọ̀rọ̀ bíìsì gbogbo wa. Nígbà wo? Lánàá sáà ni àbíjọ́ wo náà, àbá àrọ̀ yìí ni àbá náà ni mi ò mọ̀. Olóhùn bàbá Ògúnnòkun yẹn, bàbá yẹn náà ní bá story. Ìgbà nìkan ẹ jẹ́ ẹ bá kìlọ̀ fún kó sọ ara ẹ̀. Kò lè máa sọ̀rọ̀ wò fún èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Olúṣọlá ni mo mọ̀ Olúṣọlá ni. Ọbẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ọ fẹ́ máa yẹn pé Olúwo fún wa. Ṣé àǹtí ẹ̀ ṣé sọ náà ti mú gbó ni? Àgbo mú gbó lọ. Ẹ sà ẹ kẹ́ má bínú ìyá wa o. Ṣé àǹtí náà ti mú gbó ni? Òun náà lè máa fa skolo. Àbí kó máa sọ Olúwo fún wa pé yẹn Olúwo máa ń bàálù. Òun náà ti mú bàálù. Bùlọ̀bùlọ̀. Wọ́n ti ṣẹ́tì Olúwo ni. Kò sí yẹn bẹ́ẹ̀ yẹn orí ẹ̀ ti orí ẹ̀ ò pé. Ó dẹ̀ sọ nǹkan tí gbogbo èèyàn rí. Àǹtí yẹn orí ẹ̀ ò pé rárá sá. Tipẹ́tipẹ́. Ṣé gbogbo ọba tí ń bẹ ń gun Nàìjíríà yìí? Ta ló ní rẹ́kọ̀dù Olúwo yẹn lọ́wọ́ ń sìn nínú ta ní síbi Olúwo gbogbo ọba tó wà ní Nàìjíríà yìí? Ta ní síbi Olúwo? Ta ni ọba tó ti yàwó èdè Olúwo ní gbogbo ọba tó wà ní Nàìjíríà yìí? Kò sí. Ṣé àǹtí wa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àbí ọmọ Olúwo gidi gan ń ṣe kíní gan? Ó dùn mí pé mi ì sí ní prógámù yẹn. Ó dùn mí bá sọ ọ̀rọ̀ burúkú gbá orí ẹ̀. Mo wà bẹ́ẹ̀ ẹni pé wọ́n já alẹ́ ńgbà yẹn ni. Ẹ̀yin náà gbọ́ ẹ̀wọ̀n tó hàpù nísìnyí báyìí nísìnyí gbogbo ayé ti gbọ́n tó hàpù báyìí. Ọlọ́nkọ́ ọmọ ẹ̀rẹ́dẹ́ni tí ò sọ̀rọ̀ ọlọ́nkọ́ ọmọ pé ó gbẹ̀yàwó ẹ̀. Ẹ̀wọ̀n bọ́yàwó rẹ̀ sọ̀rọ̀ wọ́n set up. Èmi náà kọ́ ọ̀rọ̀ yẹn ọmọ alágbára díẹ̀ sà. 21 days count ni ó nìyẹn. 21 days countdown. Bẹ́ẹ̀ ni sà 21 days iná fún. Wọ́n ti fún ní 21 days. Olúwo ẹ̀rí sílé ẹjọ́. Oye kìíní kan. Tí o bá ti kó ẹ̀rí lọ sílé ẹjọ́ wọ́n yà pé lẹ́jọ́ ni o. No, ẹ máa wò kó tó máa ṣẹlẹ̀ immediately effect ni.
kò dàbí àti ẹ̀ka ṣe wọlé tí ìgbà tí ẹ̀rẹ́ sọ pé òun fún ọ̀ọ́dẹ ìjà ní 48 hours tí 48 hours pé tí kankan ò lù kẹ́kẹ́kẹ́kẹ́ kan ò lù àárín kẹ́kẹ́ tó máa dún. ṣe nípa ti Ọ̀yọ́ yẹn sẹ́yìn gbọ́ àwọn tí wọ́n àwọn writers dáná lọ́dọ̀ àwọn bàbá kan tí wọ́n ṣe writers lọ fún Aláàfin tó gbèsè lọ́ ń dá iṣẹ́ àjàdá jẹ́ ọwọ́ adéọ̀ràn ní tó ṣe yẹn ọwọ́ adéọ̀ràn bàbá wa ọwọ́ adé bàbá dáadáa ni tó lè calm wọ́n á ṣe làwùlàwù bí Olúwo bàbá wa bó ṣe rí ìsìn a sì ti ń rí tọ́da lọ́dọ̀ tiẹ̀ ń bíbá yàtọ̀ sí Olúwo a lè fòun compare Olúwo olórí púpọ̀ ọba lòun ti olórí púpọ̀ ẹ̀dá yìí ẹ̀ Nàìjírí olóòrùn aláṣẹ lórí òrìṣà èyí gbọ́ láyé ìmọ̀rí bẹ́ẹ̀ kọ́ olóòrùn ni èmi ni aláṣẹ lórí òrìṣà èyí gbọ́ rí wọ́n máa fẹ́ kí wọ́n ní àwọn ọba ní aláṣẹ kejì òrìṣà la máa ń gbọ́ Ànábì Muhammadu gan-an tó bá gbé Nàìjíríà òsàlá máa pè é. ẹ máa gbọ́ òun náà ni wọ́n sọ pé ó fẹ́ dó ìyàwó mi ni ìyàwó mi ò gbà fún ọ ni ó fẹ́ dó ìyàwó mi ni àbọ̀ tó. ìmáàmù yẹn ni ìmáàmù kọ́kọ́ yẹn ni. ó nìkan iná ni mo lè ka nǹkan mẹ́wàá Olúwo ti. èmi lè ka ju mẹ́wàá lọ mo ṣètò wá rántí olórí búkú àǹtí tó wá ní wọ́n máa ń jẹrin èèyàn abẹ́ ìgbọ́ tí àǹtí yẹn sọ ni ó ní àwọn toríwo ṣe ọ̀báàd ìbá àwọn kan ọba kan ń jẹrin èèyàn tó máa ń dẹ́mọ́nù kúlà gbogbo làwọn mọ̀ ẹrin èèyàn. omi tí Rasheed bá ti lọ sí kóòtù kó lọ dárúkọ ènìyàn náà ní kóòtù. It's not working yet. ẹni kó lọ dárúkọ ènìyàn náà ní kóòtù pé ẹ lọ gbé ẹni báyìí òun náà máa ń jẹun èèyàn o wọ́n dẹ̀ kọ́ lọ kúlà yẹn kó dẹ̀ sẹ́ni tó máa. ó tún ní gbogbo náà mú gbó gbogbo náà ń fa kóló sí ọ́ra táwọn tó kú bá mú gbó lóòótọ́ àwọ̀ òrí bàbá sì rí ìwà wọn ọ̀jọ́ mẹ́rin tí mú gbó ìwé lẹ́yìn ìjọ mẹ́rin tó ti yàwèrè dáhùn oríwà òbúrú náà sáà mọ́ bó ṣe ń lọ pẹ̀lú àwọn ọba tó kù ní àwọn ọba kan mẹ́fẹ̀ẹ́ tẹ̀lé gbóhùn wọn rárá tẹ̀lé gbóhùn anyhow láwọn ọba tó. ẹnì kan wà bí òun náà fẹ́ sọ̀rọ̀ ó ní Don Abu Sawa King. kó wá fèsì mi. òun náà tún wà lókè. a máa bí sọba yín o ọba mi àti ẹni ní àjọ ní bọ̀tá àwọn oníwà àti ìlọ́ba ń wo ìwọ ò tí ì lọ́ba o ìwọ ò tí ì lọ́ba. ẹ sọ̀rọ̀ ń sè mọ́ ń gbọ́ yín. ọmọ Ìbàdàn rẹ ṣùgbọ́n mo kí gbogbo ilé mo tètè ohun àgbáyé mo kí gbogbo ọmọ Yorùbá ṣẹlẹ̀ nínú àṣà ìṣe Ọlọ́run ní pa wá kò lè pa wá láàka ẹ. ẹ jẹ́ ká dọ̀bù táàpù f1 ẹjọ́. ṣé wà pẹ̀lú mi. gbogbo wa ń gbọ́. àwọn pẹ̀lú yà ń gbọ́ yín. ṣẹlẹ̀ ẹni tí Ọlọ́run dájú wọn ìwọ̀n sọ̀rọ̀ wọn ní àgbà kò kọ́gbọ́n gbà mí. ṣùgbọ́n ẹni tí ìwà pè ní olórí àbádarí èèyàn gbọ́dọ̀ ní wọn fún. èmi ò sọ pé ẹni kó kálukú wọn sọ̀rọ̀ ìjọba ẹ̀ka sọ̀rọ̀ sí o ṣùgbọ́n tó bá tó wa tó bá sọ̀rọ̀ sí wa pé wọn ò ní gbà. ìgbà tó dẹ̀ wà tẹ́ pé ọmọ àwọn ẹ̀ka sì sọ àrẹ̀ ní ṣìṣe. ìgbà mẹ́yìn máa sọ̀rọ̀ pé ìdíyàn sọ ìyẹn lè má mọ̀. òde nínú ọba wọn pè ní ọba nílẹ̀ Yorùbá wọn ní ìrísà ọba ni wọn pè wọn á tọ̀ nínú ọba ìrìn Aláàfin Ọ̀yọ́ náà wọn á gbó wọn á tọ̀ nínú ọba Olúbàdàn wà wọn á gbó wọn á tọ̀ nínú ọba làwọn ọba yòókù ní ìta tó wà nínú ọba Olúwo nínú ọba bí ẹ bá bẹ̀rẹ̀ sá obìnrin ìwọ́lọ̀ sá fún ọmọ yìí àwọn àmì ìṣẹ̀ṣẹ̀ kan omi àbí òkúta ni ó ẹ bá pé wá sí ibi tó ń lọ tó bá lọ kó tó ń dúró tó ti jẹ́ tó ti wà yìí tó ń ìyẹn ti ta ìyẹn ti bàjẹ́ o kò sí ṣùgbọ́n nínú àwọn ọba wa ẹ má jẹ́ ká dáa pé ẹ má bẹ̀rẹ̀ tọrọ lọ́hùn ṣe rí ìdí máa ń ṣẹlẹ̀ láàrin ọba sọ́ba èyí tó bá yẹ kí iṣẹ́ ṣe ogun alàgbà ìrìn tí bàbá wa yẹn ṣe ìrìn right ìrìn ló sọpọ́tì rẹ̀ àwọn ẹlẹ́tẹ̀ẹ́ ìsìn rẹ̀ kiri yín bàbá àti gbogbo ní gbàdọ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ ká dáàbò rẹ̀
torí tẹ́ ẹ bá ṣe wọ́n gbà rẹ̀ alálẹ̀ wọn gara fún ẹ̀wọ̀n jẹ́ ká ẹ jẹ́ kí n dá yín lóhùn díẹ̀ sà ẹ ní sọ́tán ẹ ní sọ́tán àwa táwọn sọ̀rọ̀ náà àtúnṣe mọ burúkú o àdáde mọ àmọ́ iyì gbé fún ọba àṣẹmọ ipò táwọn ọba ilẹ̀ Yorùbá wà á lè rọba fín àbáwọ̀ mi yẹn báyẹn sìn ká tó lè máa sọ̀rọ̀ báyẹn sọ̀rọ̀ yìí ó ti gún alẹ́ mi ni ẹ kí n bí ní ìbéèrè kan àwọn òòṣà tiwa tí ń bẹ ńlẹ̀ Yorùbá nígbà tó lùwọ́ bẹ́ẹ̀ tí wọ́n bẹnu àtẹ́lù wọn níbo lẹ́yìn wọn gbà náà sà tó ní Ọ̀ṣun òun lè fẹ́ níyàwó ọkùn wọn gbẹ́sẹ̀ lé tó bá wà láyé ànábì tiẹ̀ ànábì tiwọn táwọn àgbọ̀gbọ̀ ọ̀bẹ nù bà kárí ànábì ti burú àgbọ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ láíláí kárí Muhammadu ó ti ya wèrè àgbọ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ láíláí. àwọn òòṣà tiwa tó ń wá mẹ́nu bá gbogbo gbà láti bí ọdún mẹ́wàá ní ti ń bẹnu àtẹ́lù àwọn òòṣà tiwa o níbo lè wà nígbà yẹn sà mọ̀ ń bọ̀ bàbá ẹ sọ̀rọ̀ bàbá ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lẹ́yìn yẹn ẹ máa gbọ́ náà ẹ gbọ́. ẹ jẹ́ kí wọ́n land sir ẹ jẹ́ kí wọ́n land ẹjọ́ tẹ́lẹ̀ farabalẹ̀ sọ ẹ má lè answer wọn padà dáadáa thank you. ṣé kí n dúró fún wa àbí. ẹ continue sir ẹ̀yin kẹ́ continue sir. nígbà tí Olúwo débẹ̀ mo fi ifá búra fún yín èmi ọkọ fẹ́ràn ẹ̀ gẹ́gẹ́ bí ọgọ́ba tó wá ń sọ̀rọ̀ tó dẹ̀ mọ ara mú ó tún jára lóyìnbó tẹ́ pé yes ojú ẹ̀ ti rọ ọ̀kan náà àti ẹ̀ kọ́lá àdúyẹn yẹn wá yóò tún fi túlù ṣe ọkàn tèmi nìyẹn níjọ́ wá ní òun ni aláṣẹ lórí òrìṣà mo tún wọlé pẹ̀lú ọ̀kẹ́dọ́ kí ṣe máa ìmọ̀ ọmọ tó ń sọ sá wọ́n ti gbà yẹn dòní ló ti ń bẹnu àtẹ́lú gbogbo àwọn òòṣà náà nílẹ̀ Yorùbá ipò ọba láti rí ipò ilẹ̀ Yorùbá ní ipò òòṣà ní nílẹ̀ Yorùbá wáì tí Olúwo ọlọ́dún ìmọ̀ọ́mù ọ̀pọ̀ lọ ìjọba ní Saudi ó yẹ pé àwọn bàbá náà bàbá ti wá lòun rí fúnra láti bẹ̀rù mẹ́wàá sẹ́yìn ìbòlẹ̀ ìwọ̀n àgbà yẹn sà ìjẹ̀sì tí ń happen ní sí Nàìjíríà lónìí táwọn àwọn ms bàbá àwọn èèyàn tí wọ́n lọ ń síkú àwọn èèyàn ń kà fún wa àgbọ̀n rí pé wọ́n rí bẹ́ẹ̀ rí o Olúwo gangan lọ́fà tí wọ́n fi ń bẹ̀rù àtẹ́lẹ́ gbogbo àwọn ẹ̀sìn yẹn àwọn mùsùlùmí ọ̀sẹ̀ mi náà àwọn kírísítẹ̀nì ọ̀dẹ̀ sẹ́yìn mi Olúwo gangan lọ́kọ̀ọ̀sì tí wọ́n fi ń gbogbo ẹ̀wọ̀ báyìí tí n bá ka ìṣẹ́lú wò fún yín ó ti lé ní gba tó nìkan lọ́ba ní tó nìkan lọ́ba láàrin èmi àti tó nìkan lọ́ba ṣé bí ọba Kúta nìyẹn ṣé bí ọba Òṣogbo nìyẹn in fact ọbẹ̀ ẹ̀dẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n ni àgbóhùn wọn rí wọ́n ń bá ṣe ìlú lọ ní eléyìí iṣẹ́ ìlú wọn yóò àmú máìkì kọ́ bá máìkì tó máa sọ̀rọ̀ bí ẹni tó ti mú gbó àbọ̀bà ó ń bọ̀bà tèmi ní ń bù bẹ́ẹ̀ bá bú èṣù bàbá tèmi ló bú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá bú ifá bàbá tèmi ló bú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá bú eégún bàbá tèmi ló bú bẹ́ẹ̀ni màá bú náà o màá tẹ̀sí lójú tójú bàbá ńlá bá bá anybody lọ bẹ́ẹ̀ni màá tẹ̀sí lójú bẹ́ẹ̀ni ìjọ tó bá ti lè stop bá ti mọ bọ́ àwọn òòṣà wa èmi àti oníjà ń tèmi o nígbà tí n bá dọba lọ́kẹ́ ń gbé lọ́ba wò. of course. ṣùgbọ́n níta bá ń rí tẹ ọ̀bàtà lọ́rùn bàbá mi ló ń bú inú mi wà dùn sí wọ ẹ máa fi wá wí ọ̀nà òkè jàbùlùrù ní ta ní miami Saudi tọmọ bẹ̀rẹ̀ wá ní sáà tán Saudi ní sáà débẹ̀ rí ni àwọn òòṣà tiwa àwọn àbáwọn lára bá tiwa ọ wà láàfin Ìwó ọlọ́wù kúò ń bẹ́ẹ̀ wọ́n tà kan sí Ìbàdàn wọ́n gbé kan lọ sí àwọn ìlú kan táwọn mọ̀ rí òòṣà tí sísọ ní bc mọ́kànlá imagine. alu ìbò ni wọn tà bàdẹ káàkiri ara wọn bàjẹ́. kò sí gbogbo nǹkan Olúwo tí wọ́n ti gbé ta àwọn náà tí wọ́n tó lọ sórí wọ́n ti bàbá yẹn tó ní ó fẹ́ dóyàwó Ọlọ́run ti wá ta pẹ́. ìfàtókè bí mi ọmọ ìwà yìí ẹ̀rí yẹn kò kọ́ pamọ́. padà ògúnlé I'm not supporting anybody. òòṣà sísọ ní bc. ẹ máa ṣé mo lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ni sá. pé lálákọ̀ọ́kọ́ pé wọ́n gbé mi sókè mo lọ́rẹ̀ láti wá sọ̀rọ̀. ṣé èyí nítorí kéèyàn kọ́ níta àbátáyé abáláyé wa òun ni a mọ̀ pé òòṣà sísọ ní bc. gbogbo nǹkan tàbí ìbáláyé òun náà làwọn eégún nítorí lọ́rọ̀ mi sí ìgbólé ní kúrò láàfin. lọ́dà tó ó sì lọ owó àwọn bẹ́ẹ̀ tó lọ wúdà sí. kò sí ọ̀gá tó
téèyàn fi ìṣẹ̀ǹbàtayé ní ìtàn pè ní òòṣà ọmọ Anglican àmì Christian ṣe ń gbọ́ ṣe rí àwọn tó bá rẹ̀ ń fagbó báwọn tí wọ́n mutí a lè bú anybody gbogbo kí ni we adopt all these things ẹ máa gbọ́ Ifátókí sàn láàrin ajé ní múni pẹ̀kọ́rọ́ ẹ jẹ́ ká sọ simple ká lè sọ ṣókí so that ká lè attend so we have other people that want to express and they want to talk about this thing ṣe rí onígbò sorry èmi ò I'm not supporting him for anything but ẹ̀yin tẹ́ bá fẹ́ wọlé ẹ click guest kẹ́ wọlé sókè ẹ jọ ṣe tẹ́ bá fẹ́ wọlé click guest kẹ́ wọlé sókè. jẹ ṣe ní gbọ́ mi ni mo bá mo ṣe communicate o. à ń gbọ́ yín tó kílẹ̀ àgídí dà. Good n tó wà bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tá à ń sọ yìí àti Ṣàngó ni o àti Ọbàtálá ni o àti Èkìtì ni o àti Ṣàngó Egúngún gbogbo àwọn èèyàn gangan ní tá a bá láyé àwa là ń fìyà jẹra wa àwọn tó lè fìyà jẹ wá gan Ifátókí ẹ̀yin náà wà ń bẹ̀rẹ̀ bàbá wa ní ẹ̀yin gangan ló yẹ ká mú sí torí ẹ̀yin bàbá wa yìí gan ọjọ́ wo gangan làwọn tá a jábọ̀ fún yín àwọn tá a jọmọ fún yín àwọn tá a jẹ́ ọ̀rẹ́ fún yín tẹ́ ẹ ti sọ fún wa pé nítorí ká máa bọ̀ lẹ́yìn tẹ́ ká máa ṣe yìí ìṣẹ̀ṣẹ̀ ìjọba sí láti ẹ mọ̀ mìíràn ọmọ táyé òun láyé pọ̀ àwọn àkíyèsí ọ̀rọ̀ di bẹ́ẹ̀ yẹn dáwọ́ wà lálẹ́ gbogbo àwọn àbúrò wa àwọn ọ̀rẹ́ wa àwọn bàbá wa tó wà lórí ìbò mélòó nínú wọn ní ọmọ tó ń pè fá tó jẹ́ àwọn ará US àwọn ará India àwọn ará Brazil olùgbèkèrè ẹgbà kan rí èèyàn kan wà ọ̀rẹ́ wa kan wà àbúrò wa ọ̀rẹ́ wa èèyàn wa ó fún gbé sórí ó ní iye ẹjọ́ tó fi sún ẹ̀wọ̀n ní Ìlọrin so we have to see this thing ẹ jẹ́ ká yanjú ká fẹ́ yanjú normally ṣẹlẹ àwọn ọba yìí ẹ jẹ́ àfihàn ní àwọn kan ní ìṣù wa àwọn gangan ní ìṣù ara wọn. no àwọn gangan ni problem àwọn gangan ni problem baba Lord of Cash àwọn ni problem wa àwọn torí àwọn là ń wò àwọn ló dàbí òrìṣà fún wa kò dẹ̀ sẹ́ńtẹ́rì lórí ètò ìtọ́jú ọmọ burúkú gbogbo wa la ní discipline ọmọlúwàbí dẹ̀ ni gbogbo wa ẹ̀yin lè sọ wípé bàbá tó bá bímọ tí ò bá ti tọ́mọ ẹ̀ òun ló máa gbé ilé tí bàbá yẹn kọ́tà òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí tí ẹ bá ti rí òbí tó bá ẹ máa rí pé tí ìbá ṣe pé àwọn àṣà wa àti àwọn ìwà wa níbẹ̀ yẹn ó dára kápò òyìnbó ni ọmọ mi máa ṣá ọba mi létí wípé kábíyèsí what are you doing why are you doing this tó sì yẹ yín ọba tí ò bá ti ní ọpọlọ ọba tí ò bá ti mọ̀ wípé àwọn ọmọ ìlú gangan ni àwọn ọmọ ìlú gangan lòun ń sìn ọba tí ó bá ti mọ̀ pé ebi ò gbúdọ̀ pọ̀ mọ́ ìlú ọba tí ó bá ti mọ̀ pé àwọn ẹ̀tọ́ kan wà tó yẹ kó máa ṣe fáwọn ọmọ ìlú tí ò kì í ṣe tó jẹ́ pé ànádà tí náà ń fowó ṣe ànádà tí náà ń fi ipò ṣe ànádà tí náà ń fi ìlẹ̀kẹ̀ ṣe irú àwọn ọba yẹn wọ́n máa bú wọn nídìí ni torí pé ẹ lè rí ọba gidi tó ní orò lára kírù mi tàbí kún tàbí ẹ̀yin kẹfì yanu sí ẹ̀yin ká ti mọ̀ pé ọba lélẹ́yìí kábíyèsí lélẹ́yìí. baba let me cite you a good example. okay go ahead. Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ́ kọ́ máa bá wọn kẹ́ bàbá ọlọmẹka o. tán bá ṣe dáadáa. ọlọmẹka o. jẹ́ ń gbọ́ bàbá yẹn ò sí orílẹ̀. ọba ń bẹ náà rẹ̀ kò sí orílẹ̀. ọba tiwa ní wò bó ṣe ṣe orí tó bolóre ní mẹ́kà tí ń sáré káàkiri. imagine. one nìyẹn. secondly wọ́n fún wọn níwèé kan wọ́n ní to promote. ẹ ní sùúrù ẹ jẹ́ kí wọ́n ẹ lísìn sí wọn sà. Lord of Cash ẹjọ lísìn sí wọn sà. to promote cultural and heritage ló wà lórí certificate wà lọ́wọ́ rẹ̀. wọ́n ní ká ẹ gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ náà pé àbí. àti ìgbésí ayé wa lè Yorùbá ọba wa gbọ́dọ̀ máa gbé nǹkan tí alárugẹ ní bíbá yìí ni. ọba tiwa ló wà lọ sí Saudi tó wà lọ ń tà wá tó ń pa àwọn òòṣà yẹn mọ́ sí mọ́ Ògún ẹ má tẹ̀gbọ́ sí lórí mọ́ èṣù ẹ má fún lẹ́kọ̀ọ́ jẹ mọ́. respect wo la wá fẹ́ ní fún ọba yẹn sà. yẹ́ẹ̀ yóò dá fún yín jọ́pọ̀. ok good ẹ jẹ́ kí n kọ́ ẹ̀rọ náà nígbà ṣé mo lè sọ̀rọ̀ sí i. yes sir you can go ahead. ẹ má bínú nínú lẹ́tà wà yìí torí orí afẹ́ náà wà. bẹ́ẹ̀ni. báwo gbọ́ ṣe rí nǹkan ọtí mu ní tí wọ́n dà sí èèyàn míì lára nígbà míì ló lágbára o. ẹ lè rí ìpínyàn fà ní tí wọ́n kó sí yàn lára nígbà míì nínú ọpọlọ ó le gan o. àmọ́ sẹ́yìn mi sọ kàtúkọ́ pé bóyá kábíyèsí wa bẹ́ẹ̀ wọ́n ṣe kankan méjì bọ̀ wọ́n lè mọ ṣé náà ó lè mọ bàbá rẹ̀ mọ́ kò sí ní àṣẹ náà tí bá láṣẹ kàwé yìí náà tó bá jẹ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n wà pẹ̀lú ọpọlọ wọn ní kàwọ́ yìí wọn ní ìgbà àti ìgbà mi gbọ́ tí tó ti ń rà
ṣé tí wọ́n fẹ́ sọ fún yín pé ṣe rí nínú gbogbo ọba nílé ayé nínú ọ̀rọ̀ sísọ gan kí ẹ̀ bá wà tó fẹ́ jẹ́yàn ọ̀rọ̀ sísọ rẹ̀ ó matter most torí wọ́n gbogbo sí sọ̀rọ̀ ìsọ̀rọ̀ sí ó wà ó ṣe pàtàkì lóyún ṣé ẹ wá rí àwọn tí ó bá fìyàn jẹ níta ló wà ní sàtífíkètì yẹn ó lè mọ sáàlì nínú nǹkan tó ó sì gbọ́dọ̀ tó ní first class ó ní first class ẹ̀ ló yẹ kó ní kan first class o ẹlòmíì lè jíyàn wò kó fi ní kan first class ẹ tó jíwò gan ó lè mọ ní first class ọ̀pá òun sì jíyàn wò ní ó lè ní so the point ni pé tèmi kan fẹ́ sọ pé ẹ ṣàkànjẹ kákan wò pé ṣe rí ìṣẹ̀ṣe wa kò ní í bàjẹ́ ni ṣùgbọ́n ẹni tí ó ń pè ní alálẹ̀ kálálẹ̀ gangan tó bá fẹ́ dá àtọ́rẹ́ sọ̀rọ̀ tó bá mú èèyàn kan náà lòun lọ ni kì í sì pé ìdúpọ̀ sọ ṣùgbọ́n tá a bá ti ta orí ayélujára la wà tá a bá ti sọ̀rọ̀ ìgbà gbogbo wa wọ́n á fi pa àtẹ́ ìbẹ́lú ara wa rẹ̀ ẹlòmíràn àwọn tó máa jẹ́ ọmọ rẹ̀ pẹ̀lú public tó yẹ kó ọmọ Yorùbá sọ wọ́n á rò pé ọmọ Yorùbá ni kì í sọ ọmọ Yorùbá ṣùgbọ́n ilẹ̀ Yorùbá wọn sì láàrin yẹn ìbẹ́yìn náà lò ṣùgbọ́n oníwùú àbí olúwo rẹ̀ ni ọmọ Ìbàdàn yìí mo sì mọ láàfin mo mọ òrìṣà mo sì mọ àwọn ọba yòókù mo mọ àwọn náà o ṣùgbọ́n ó kù wọn ọkọ̀ náà ṣùgbọ́n gbogbo òrìṣà wa o àwọn òrìṣà náà ò di sùn wọ́n tá à ń sọ̀rọ̀ kan pẹ̀lú èèyàn kan lénìí wọ́n ní gbogbo tá à ń sọ tá a fi ń tanra wa ó ní pé a mọ̀ mú ní dispute for the Christian and Muslim in the house I'm not disputing that the Bible and Holy Quran is not working but ẹgbẹ́ àwọn ẹlòmíràn ká lò ó kó gbọ́n wá dáa téèyàn fi Ṣàngó búra wò kó wá dáa kó wá rí bí nǹkan ṣe ṣe nǹkan sùn tàn yàlàyàlà ni a ní lò ó gbogbo àwọn tó náà jẹ́ federal level senators wa ìjọ òun náà ti lò ó ìyẹn gan wọn pé gbogbo àwọn bàbá wa Fátókè yìí nínú ẹ̀ka protest fún un pé ká máa rí lò dáadáa in Ọ̀yọ́ state we have a cultural day now our excellence Ṣèyí Mákindé he has put a day ọjọ́ traditional day I love that bí tó ṣe kún ṣẹlẹ̀ nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí nìyẹn ò ṣẹlẹ̀ àwọn atajẹ́ Christian àní Christmas and New Year àwọn atajẹ́ Muslim alọ́jọ́ léyà ní ìsìn traditional day tiwa tí nǹkan máa ṣe yẹn wọ́n bò tó ń jà ní kó lọ ẹgbẹ́ ògùn lẹ̀ ní wọ́n bá ti lè bí dáa kó tó ń kọjá nǹkan tẹ̀lé ń wò pé kó yẹ kí n tẹ́ ká protest fún yẹn that is a tradition wa tó lè jẹ́ kó wà tó yẹ kó tó wá function nìyẹn because bàbá n tẹ́ sọ yà ń protest fún ẹ máa gbọ́ ọba akọba àjà ńlẹ̀ Yorùbá ṣé ń gbọ́ n tá a fẹ́ ìjọba ṣe fún wa ń bí ẹ̀sìn ìbílẹ̀ o ká má parọ́ fún yín ṣé ń gbọ́ n táwọn ọ̀fẹ́ ni pé kí àwọn Sáúdí gbówó fẹ́ nìkan nínú àwọn ọba wa wọ́n penetrate wọnú wa nìyẹn kó wa máa fi àwọn baba ńlá bàbá tiwa ta yín gbogbo gbà ìdìbò àbọ̀nà bíi ní north njó ni wọ́n mọ̀ pa olùdó bá sì gbé máìkì ń pé òun máa bá ti fájẹ́ eégún kan gbọ́dọ̀ fọhùn kẹ̀kẹ́ ẹnu ẹ̀kọ́ kó lẹ́gba ó sì ń fẹnu tẹ́ńbẹ́lú àwọn bàbá àti bàbá tiwa irú ọba bẹ́yẹn nísìn tí ọba ṣẹ̀wá níbàjá kí ló fẹ́ Lord of Cash kí lè rí sọ sí nǹkan tí ọba Olúwo máa ń sọ nípa àwọn babaláwa kí lè rí sọ sí sà. ó sọ̀rọ̀ àwọn babaláwa mo ti sọ ọ́sẹ̀ I'm not supporting it ṣé ń gbọ́ sà. Yes sir. To me as I am I'm an Anglican inú mi dùn èmi ò ń ṣe pé bí alákọ̀ọ́bàkọ̀. Okay so inú mi dùn pé ẹ support ẹ ìgbà tẹ wá ń sọ pé wọn ò gbọ́dọ̀ rí ọba kan fín ṣé irú ọba yẹn ṣe é rí fín àbí kò ṣe é rí fín that's the second question. ọba tí mo wà bàbá tèmi ń rí fín. Olúwo ṣé ń gbọ́ mi o Olúwo is a king as in is a kingdom Abdulrasheed. Aba ní ọba mi ní wo àmà respect yẹ. answer question mi sir. mo ní ṣe irú ìgbà tẹ́ sọ pé ẹ dispute nǹkan tó ń ṣe pé ẹ like ẹ mo ní ṣe irú ọba yẹn wá ṣe é rí fín àbí kò ṣe é rí fín. ẹ má yẹ ká pè ní ẹni Olúwo ẹ má yẹ ká pè ní Olúwo ẹ fẹ́ change title ẹ. mo ṣe get yín nìyẹn. Okay. mo ṣe get yín nìyẹn. Okay. ìgbà Ọ̀yọ́ ló ló lẹ́yìn Yorùbá ló lólúwo Abdulrasheed ni ẹja sọ̀rọ̀. orí àpèrè yẹn kọ́là ń bá wí. orí àpèrè kọ́ ni ẹja sọ̀rọ̀ pa ẹja sọ̀rọ̀ pa ẹni tí. lo ẹni tẹ fi síbẹ̀ ẹ ṣe bẹ́yìn lẹ́yìn síbẹ̀. àwọn lẹ́yìn kápò. wọ́n yàn bẹ́ẹ̀ ni àwọn lẹ́yìn bẹ́ẹ̀. ẹja jọ máa tẹ̀sí lójú kó lè bá a tẹ̀. bàbá ẹ dúró. tó àwọn ìjọba fẹ́ kó yé ni pé àwa tá a wà ń bí. Babalọlá yes sir. ẹja gẹ̀ẹ́dì kìíní clear Rasheed ti borí àpèrè yẹn jẹ́ ọba mi ìbá jẹun máa ṣètùtù ẹ má ṣe mistake
ìwọ àpèrè owó ti bàjẹ́ already. The earlier táwọn ọmọ I'm sorry the earlier táwọn ọmọ ìwọ bá dìde kan restructure àpèrè wọn kan yọ Rashidi the better as long as he remains there we will continue to mention orí àpèrè with his name ẹ gbàgbé if you don't do it kò ní clear because àpèrè wọn ti desecrate yẹn ó ti dàrú ó ti bàjẹ́ gbogbo àwọn bàbá ńlá wa ló kó sínú caterpillar ló lọ rì mọ́lẹ̀ ó lọ gbá ṣàǹkó ló ti òun gbọ́ bàtà lálejò imagine bàbá ló lè sọ yẹn Lord of Cash imagine that. ọ́fíìsì àárẹ̀ mẹ́rin kalẹ̀ ẹ wá dúró ọba láti 600 BC. nǹkan tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ wa. sàárẹ̀ mẹ́rin tó tún fílẹ̀ sà ó tún de ẹṣin mọ́ lórí wọ́n tún jókòó lórí àwọn bàbá ńlá. mo sọ lánàá mo bí SMC mo ní ṣé wọn lè yọ àwọn ọba tí wọn ní ẹgbẹ́ tàbí àjọ tó lè yọ ọba bíi gíga. àwọn ọmọ ìwọ ọba lè take action we will continue to say it here kó máa bà àpèrè yẹn jẹ́ àdá máa sọ tiwa kó máa bàjẹ́ ẹ má sọ pé kán yọ àpèrè from orúkọ ẹ̀. àbí irú olówó la máa wọ́n fún ní sófin. èébú ni pé bàbá tiẹ̀ bàbá tiẹ̀ lórí rẹ̀ ẹ̀sà ọba tọ́jẹ̀ yìí sà ní Ọ̀yọ́ bíbá yìí ọba tọ́jẹ̀ yìí wọ́n níbo ni orí bàbá tiẹ̀ ńlẹ̀ yìí wọ́n mọ̀ débẹ̀ ìwọ ní ìsìn àwọn tó kú dànù ní ìsìn níbo lójú orí bàbá tiẹ̀ ráì níbo ni ó ti fẹ́ kásẹ̀ fún bàbá tí wọ́n ní sùúrù àìsìn. àwọn àrọ́mọdọ́mọ wọn sì wọn lè sọ pé grandparent mi nìyí. ọba tọ́jẹ̀ ní ìsìn sà sẹ́yìn gbọ́ ọba yóò kásẹ̀ lójú ẹ̀dá abálẹ̀ Yorùbá ni ọba gbọ́dọ̀ àka ẹsẹ̀ lójú sàárè ọba tó ti jẹ. ọba tó ké sẹ́yìn gbọ́n mi gbàtà fẹ́ jọba Ìbàdàn bí ọ̀rẹ́ mi sàn wọ́n ti jí ọba tó wọ́n kọ́kọ́ gba Abẹ́rẹ́ lọ which is inú Òṣogbo ní Abẹ́rẹ́ governor's office lábẹ́rẹ́ he went there to go and meet the governor of the state nínú ọba àti governor ta ló ga jù ọba lọ wọ́n dẹ̀ move láti bẹ̀ kọ́fọ̀ yẹn tẹ́ bá lọ ẹ lọ́wọ́ afọ́n Ìbàdàn ẹ̀yọ́ ọmọ Ìbàdàn lè ní ìsọ̀rọ̀ Ìbàdàn mo sì ń gbé till tomorrow ṣẹ́gbọ́n. bàbá wa kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọba ló yẹ kó máa control governor ló yẹ kó máa control president ọba àwọn ọba míì lẹ́wà ọba ló yẹ kó máa sanwó oṣù bí mo bàbá tó sọ lẹ́ẹ̀kan mo ń gbọ́ bọ́ mi lè sọ̀rọ̀ bí tí mo wà ọba ló yẹ kó máa sanwó oṣù fún president. that's how it's supposed to be ṣùgbọ́n ṣe rí ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ ní ṣe ṣùgbọ́n ṣe rí a ti sọ àṣà nù a ti sọ ẹ wá o àṣọ àṣà nù o. àṣàlù Olúwo ló ṣàṣà tiẹ̀ nù. Olúwo ló ṣàṣà tiẹ̀ nù o. ọba tẹ̀lé náà bíbá yóò ṣàṣà nù tiẹ̀ o. ẹ má bínú mo ń sọ̀rọ̀ tèmi ẹ má bínú sà tí mo sì ní tí mo sọ̀rọ̀ lọ. ṣe láwọn àwọn tá à ń sọ̀rọ̀ àwa mínísírì ó ní àwọn táwọn kékeré Ọ̀yọ́ lọ ẹ̀rù wọn bá mi gbà mí kíkẹ́ àwọn ọmọ tí mo bí kíkẹ́ wọ́n pa àwọn ọmọ mi ò ká mọ̀ ṣe wọn ẹ̀rù wọn bá mi pé ṣé ọgbọ́n tí mo gbọ́ ṣe làwọn ọmọ mi gbọ́ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ orí ara wa ó yẹ ajé káwọn ọmọ mọ̀ because ní ta lọ adopt tá a lọ yálò wà láwọn ṣe ti bàtà yìí wá jẹ́ ìrìn ìyà tí ń jẹ wájú. Olúwo ní ìsìn Olúwo number one kán bá ní wọ́n gbé ládùúgbò pàtàkì láti kán tó lọ Canada àdúgbò tó lọ àtàwọn ìlú tó lọ ní Ireland nǹkan tó lọ wọ́n gbé ní àdúgbò tèmi gbé nígbà tèmi sì kéré lójì nìbàdàn ìrìn ẹgbẹ́ dàgbà ìbí ọmọ tó fi lọ fún wọn jẹ Olúwo torí wọn ò wọ́ọ̀tò Olúwo torí ẹni tó yẹ kán fi jẹ oyè ní ẹ̀ máa fẹ́ jáwò dì oyè olùgbàdìyẹ wọn ò lè gbà láǹgbà. so mọ̀tí náà ni pé tẹ́yìn máa ń fà nígbà míì ó lè mọ̀ bẹ́yìn lára mu tí àwọn èèyàn pọ̀ ṣe pé tẹ́ ń fà ní dá wà láàrin ìṣẹ̀ náà ṣùgbọ́n táwọn ń ṣe òkè ní ìsìn nínú gbogbo ọba wọ́n ní kò sákùnlé kọfà jẹ́ olórí ó dá Olúwo tá à ń sọ olóòrò Olúwo. Dókítà Dẹ́rẹ́ I want to give you a good example lánàá sà ṣé kí n sọ fún yín sà. ǹjẹ́ ẹgbọ́n ilẹ̀ Yorùbá rí ẹgbọ́n náà tán ilẹ̀ Yorùbá rí pé ọmọ Fúlàní ọwọ́ afẹ́ ọba ilẹ̀ Yorùbá rí sẹ́ gbọ́ nínú ìtàn. ó ṣẹlẹ̀ yìí Olúwo náà ló dúró lórí pé. ọmọ tí gẹ̀yìn máa bí ní ìsìn tọ́jọ́kùnrin sẹ́yìn gbọ́ ọ lè jọba níwò ní ọjọ́ iwájú táwa yẹn wájú rẹ̀ síbẹ̀ mọ́. 100% of course yes. ó wá jọba ní ìsìn aráàbò nìyẹn Fúlàní. of course. ìjọ possible kí àwa yìí o ká lọ fọmọ Fúlàní ká lọ fẹ́ lóyún níjọ́ mo ti ń bọ́ bèsùn láyé ní ìbáwúsá sùn àti Fúlàní. wọn à ní gbà ní àmọ́ tí wọ́n gbé fún wọn jẹ. aṣọ kì í gbà yeah most of them. wọn à ní gbà. wọn à ní gbà. àwọn ọmọ sani máa ń rí bá sùn.
àní mo ní ẹgbẹ́ kan ní Saudi tí ń ṣiṣẹ́ níbẹ̀ ó ní àwọn òrí wọn bá fún àwọn òrí wọn fún lóyún o àwọn òrí wọn fún lóyún o ní Saudi gangan tá à ń sọ tá a fẹ́ kú torí ẹ̀yìn. ara wọn náà máa ń fẹ́. wọn àtún ní fún àníwèé gbèlú o tẹ́ ẹ bá wà ní Amẹ́ríkà fún 10 years 6 years 7 years wọ́n fún ẹ lè níwèé Saudi ẹ lè níwèé o. láíláí. lẹ́yìn yẹn Mẹ́kà tẹ́ ń pàfọ́ọ̀mù ní every year yìí wọ́n fún ọ ní 2 weeks péré fún wọn kán lò ní ibẹ̀ yẹn after that week báyìí everybody ta ni njẹ́ ni wọn láti yìí wọ́n lọ sùn lábẹ́ bíríìjì ni ṣe é kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ̀ tí wọ́n ìṣẹ̀lẹ̀ mímọ́ àbẹ́ẹ̀kọ́ oṣù tó bá níbẹ̀. ẹ ṣe máa ń distance tó bá ń bá wọn sọ ẹ kì í watch wọn máa ń distance ara wọn sí. ìwọ olúwo tó bá níbẹ̀ nílẹ̀ bàbá tiwa ilẹ̀ tẹ̀sù dálẹ̀ ilẹ̀ tiwa èsù lọ́ dálẹ̀ wọn kàn ń ṣe wọn bí ẹrú. ó wá jọba níbẹ̀ ọ̀rọ̀ ń sojú àwọn òòṣà wa nílẹ̀ Yorùbá ó tún wà ń bú wa àwa ní àwọn àtàjọ ọmọ ká má lè mọ ká má àá tẹ̀sí lójú àá tẹ̀sí lẹ́yìn kẹ́nyàkẹ́nyàkan àní kó ń bẹ́ o àní kó change kọ́ mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ kọ́lọ́ tó ìwà ẹsẹ̀ àwọn àwà púpọ̀ sí ìwù káàkiri. ẹ lè rí ọba tó complete òòṣà ẹ tó ní òòṣà lára tó ní òrò lára kó ṣe bó kó fẹnu sógun nǹkan tí Olúwo sọ yẹn. kó ṣàtúnṣe. kò sí. kó ṣe àtúnṣe. mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín sà. ọba Ọlọ́run ní pàlàkà yín. àṣẹ Èdùmàrè sà. wọ́n mọ̀ pé ẹ̀kan ní mọ́lí nínú àwọn mùsùlùmí wọ́n ní mọ́lí pé ó ti di mọ́lí kì mọ́lá. kò ní mọ́lí kì mọ́lá o àgbà fún ni o. ẹ máa gbọ́ ẹ̀yìn ìwé nìkan ṣe rí àwọn afúnra lára wọn a ti mọ̀ pé bẹ́ẹ̀ yìí sí ọ̀dà èèyàn méjì èsì ìgàn nílẹ̀ Yorùbá èèyàn kan gbọ́n èèyàn kan gọ̀ èèyàn kan jàgùn èèyàn kan jòwúre ni ṣé gbogbo nǹkan tá à ń sọ wípé Arábù nílẹ̀ Arábù àwọn tó lọ ọbẹ̀ náà tó jẹ́ àwọn èèyàn wa kan tó lọ ilẹ̀ Arábù yìí náà wọ́n máa ń jẹ́ kó yé wa nílẹ̀ Arábù àwọn lè mọ́ wọ́n lè láwọn nǹkan kan tí ò tó tiwa nílẹ̀ Arábù sìgá wọn fà wọn fà gbogbo fà gbogbo ọtí wọn yìí gbogbo ẹ̀ àwọn alámọ̀ fúnra wọn wà láti bá adopt náà ni bá ṣe adopt ìbò òwe táwọn sọ́dà kiri good ṣẹ́rí tí ò bá wà nílẹ̀ ayé tí ò bá gbé ìbò wọ́n lè kó yẹn sẹ́yìn but if adopt rẹ̀ ni ṣẹ́rí Yorùbá òun ló lásàjù Yorùbá dẹ̀ dùn. ní láti gbọ́n ronú sá o ẹ sà ní láti gbọ́n ronú sá o ní láti gbọ́n ronú o tí wọ́n fún àwọn players ní àmì ẹ̀yẹ sẹ́yìn gbọ́ àwọn tó láti kọ́ńtì kọ̀ọ̀kan káwọn kó ń sọ èdè ìlú ẹ̀ ni wọ́n sọ yẹn bó wọ́n gbóyè. ìbò pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣẹ Yorùbá mọ́ èdè Yorùbá ló sì dáa jù gbogbo èdè. Zidane kan náà. alówe. Zidane ó yẹ pé France òun ló gbé Zidane goalkeeper tó jẹ́ ọmọ tó jẹ́ goalkeeper kan wọ́n Zidane láti sọ pé kó lọ sí Algeria ọmọ ẹ̀ máa play ní ó mú lọ sí World Cup báyìí. ẹ wá àjọ tó máa yọba yín kúrò tó máa yọba ìwò kó máa yọ kúrò tẹ gbé right person sí. kò sáà jọ kankan. ẹ gbúdọ̀ wá ẹ create ẹ gba lọ́ọ̀yà 15 million ní lọ́ọ̀yà máa gbà lọ́wọ́ yín ẹ gba lọ́ọ̀yà kẹ́sì necessary document kẹ́ send petition sí kí wọ́n pè wá kán yọ kẹ́ gbé the right person sí gbogbo ilé tá à ń ṣe yìí á ti dàgbà ẹ má yẹ kán balẹ̀ wa jẹ́ mọ́ mẹ́n. ṣé àjọṣe kọ́ ni àjọṣe ni èèyàn kò lè dáyọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí tèmi sọ̀rọ̀ sí this is how we do things. ẹ pèrè ayín pọ̀ yín tẹ́jẹ́ gbalagbà tẹ́jẹ́ yín bàbá wa ṣé nǹkan tẹ́jẹ́ ìwé yìí dáa ni ṣé tẹ́yìn lọ́rùn ni. àwọn bàbá wa tó kí àwọn òdì síwájú pé lọ́jọ́ òde yẹn ọmọ ìkéde mi. kò sí yóò kọ́ mi lọ́jọ́ orí. Adeleke yìí lè yọ. Adeleke yọ kò sí tí ó ń ṣẹlẹ̀ lókè ọya. Of course. Gọ́fúnà nìkan lè yọ. Kọ́ yọ kọ́kọ́ àti ìlú wọn. Nǹkan tí ẹni yìí ń ṣe ó ń disturb orísun wa ó ń disturb ilẹ̀ wa ó ń balẹ̀ wa jẹ́ irú ẹ̀ mọ̀ pé public figure ni òun làwọn ọmọ kéèké tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ máa wò. ẹ ti gbọ́rọ̀ tẹ́lẹ̀ máa yọ. mo gbọ́ rẹ̀ nu sọ̀hún sà ẹ sà sọ̀hún kò mọ̀ sọ sà. This is uncalled for. ẹ sà sọ̀hún kò mọ̀ sọ mo gbọ́ rẹ̀ nu bàbá yẹn inú mi sì ń dá dùn ebi pásítọ̀ ni kò ń ṣe lẹ́sìn mi náà sọ̀hún kò mọ̀ sọ̀rọ̀ inú mi sì ń dùn pé yẹ́s ọba rèé ẹ bá ti rí ọba rẹ̀ léyìí ó ní ọwọ́ ń bú mi
wọn à ní fẹ́ kí ìlú wa bàjẹ́ ṣé à ń pè nǹkan gidi sọ ọdún ń bọ̀ òun àmọ́ wọn ò ní gbà kí ìlú àwọn tiẹ̀ o á ní kẹ́ ẹ̀ ní eégún ìgbọ́ rẹ bọ́ ń bì kan ẹ bọ́ ìgbọ́ rẹ bọ́ imagine. tẹ̀yìn kẹta fi gbé lórí ipò èmi ọgbà tiẹ̀ láti rẹ̀ kọ́ mọ́ mi gbà tiẹ̀ rárá ẹ bá ti ń bọ̀ bàbá tèmi ní ń bú àní bàbá àní nínú nọ́ọ̀sì bẹ́ẹ̀ yẹn sẹ́tẹ̀ bá fi bú Muhammadu bẹ́ẹ̀ yẹn lásán wọ́n pa yẹn. wọ́n máa pààyàn dànù ní náà. ẹ ń bá bú Muhammadu ní nọ́ọ̀sì wọ́n pa yẹn. lórí ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa nìyẹn o ẹ̀sìn tí wọ́n create ẹ̀sìn tá a lè point date tí wọ́n gbé wá ẹ̀sìn tá a lè ṣe research tá a dẹ̀ máa get ọjọ́ tí wọ́n dẹ́ ẹ̀sìn sílẹ̀ ẹ wá fi ń wí ẹ̀sìn tó jẹ́ pé it is natural it is nature. bẹ́ẹ̀ni. it is nature kò sí ìyàláyà tó bí ìyàláyà kú bá anybody tó dá ìyẹn ṣe sílẹ̀ abá nínú ayé ni it is money and all this bullshit we created as a human being. ẹ wá àjọ ẹ pé lọ́ọ̀yà oye €1 €1 lẹ́yìn bọ̀dì dá €5 kẹ gbá káàsì lẹ́kọ́ fún kẹ pé lẹ́yìn kan yọ dànù kọfẹ́ lómi sí that is it. yes sir yes sir. ṣeré àwọn tó bá ṣe mistake ni. mo wà pẹ̀lú sà. mistake ni wọ́n ṣe mistake. ṣeré àwọn tá à ń jáde sí ìtajà ọ̀dọ̀ báyìí àwọn ló yẹ ká try kiri yìí bóyá ọ̀rọ̀ ìjẹta ìyẹn kọ́ sí nípa ẹbọ ṣé nǹkan mi o ìgbà tí mo lọ sí NYSC ní Kwara which is Ọ̀fà àti Kwara I'm not abusing anybody tó bá yẹ wọ́n ní ìlú mùsùlùmí ìlú kan náà méjìlá sí náà tó súnmọ́ àlùjá náà ibi tó ti ṣe ẹbọ jù láyé ìlú kan ní ìmẹ̀rẹ̀ dárúkọ ẹ̀ ìfẹ́ sọ̀rọ̀ tó yà fẹ́ làwọn. bẹ́ẹ̀ dákọ̀ ẹ̀ dá ọba bẹ̀rẹ̀ ṣẹ̀wá àrẹ dárúkọ ọdún láàrín dárúkọ ọdún. ẹni ẹ tó gbẹbọ ẹ tó ṣe kankan ó ní kankan tàbí kèé tó fi ṣe. Okay, now I'm a Christian.